Mo kí gbogbo lé lápapọ̀ pápátá ojú òní tì yín láṣẹ Elédùmarè. Ẹ̀yin àgbàlagbà, iṣẹ́ tí mo fẹ́ fi lẹ̀, ọṣẹ oṣó àṣebíbò Ògúndábèdé, ọṣẹ oṣó àṣebíbò Ògúndábèdé. Gbogbo ẹ tẹ́ ẹ share, tẹ́ ẹ like, tẹ́ ẹ comment, ayé òní gbẹ̀mí lọ́wọ́ yín. Lágbà Elédùà, ayé òní pàá lẹ́kún. Gbogbo ẹ tẹ́ ẹ máa share iṣẹ́ yìí, tẹ́ máa like iṣẹ́ yìí, tẹ́ máa love iṣẹ́ yìí, tẹ́ máa share, tẹ́ máa subscribe. Lágbà Elédùà, ẹni fọwọ́ ọwọ́ tẹ́ fi share yìí, ẹni fi gbọ́mọ sí. Àwọn tó la yá tì lẹ́yìn, àwọn gbámọ̀lẹ́ máa tì lẹ́yìn, àwọn alálẹ̀lẹ́ máa tì lẹ́yìn, àwọn tó la yá tì lẹ́yìn. Lágbà Elédùà, àwọn yá mi àkàkà àlàkà alágbogbo ní arósọgbà mábàlẹ̀, wọ́n máa tì lẹ́yìn òní tì lójú. Ẹ̀yin àgbàlagbà, ẹ bá mi gba iṣẹ́ yìí. Gbogbo ẹ̀yin tí ẹ ti ń sọ fún bàbá ẹsẹ̀ dàkà nọ́mbà yín kí ìṣòwò dátà sí yín. Lágbà Elédùà, ọ̀nà kì í dímọ́jọ́, ọ̀nà ní dímọ́ yín o. Ẹni tọrọ jẹ, ẹni tọrọ mú. Ẹ̀yin àgbàlagbà, ọṣẹ oṣó àṣíríbíbò Ògúndábèdé, òun lélẹ́yìí, ó rìn nínú ayé o. Ó rìn nínú ayé ẹ̀yin àgbàlagbà, ó rìn nínú ayé. Báwo la ṣe máa ń ṣiṣẹ́ yìí ẹ̀yin àgbàlagbà? Ẹ bá mi wá ewé tàgìrì àti epo ọ̀bọ̀ àti ewé ẹ̀là, ẹ jẹ́ kó pọ̀ díẹ̀. A wá kó gbogbo ẹ̀ papọ̀ pápátá. A wá lọ wá ìyẹ̀rọ̀sùn, a fi tẹ Ògúndábèdé. A bá ti tẹ Ògúndábèdé yìí, a wá dà sórí ẹ̀. Tá bá dà sórí, a wá gbó gbogbo ẹ̀ papọ̀. A kì í fi omi sí o, a kì í fi omi po iṣẹ́ yìí o. A kì í fi omi po iṣẹ́ yìí o. A lọ wá ike funfun kan ọlọ́mọrí. Inú ẹ̀ la máa gbé ọṣẹ yìí sí fún ọjọ́ mẹ́ta. Aago 4 sí aago 5 sí aago 6 àárọ̀ la máa wẹ ọṣẹ yìí láàárọ̀ kùtùkùtù. Ẹ̀yin àgbàlagbà, ó ní ọ̀fọ̀. Ẹ share, ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin àgbàlagbà, ọ̀fọ̀ rẹ̀ ní òṣìmọ́ lọ́wọ́ ipá. Òṣìmọ́ lọ́wọ́ ipá, ẹ̀mẹ́ta la máa ń sọ o. Abọ́ ló ń fà á, tìpá ti ẹ̀lẹ̀. Abọ́ ló ń fà á, tìpá ti ẹ̀lẹ̀. Òṣìmọ́ lọ́wọ́ ipá lórúkọ tí à ń pe ìwọ Ifá. Abọ́ ló ń fà á lórúkọ tí à ń pe orúkọ tí à ń pe ẹ̀yin èṣù ọ̀dàrà. Agbà lọ́wọ́ mẹ́rìí lórúkọ tí à ń pe ẹ̀yin ìyá mi Òṣòyìngbà. Ẹ̀mẹ́ta náà la máa sọ o. Igbó ló ní kí ẹ lọ gbé gbogbo owó àdúgbò yìí wá fún mi. Àdúgbò tí mò ń wà, tẹ́pẹ́ ń tajà ni o.